بلطفك يا ستار استر عيوبنا إذا ما التقيناك يوم التقبل لطيف فداركنا بلطفك سورة مجيب سريع والأمور تيسرت مجيب سريع والأمور تيسرت. adi àti ẹni wọn fún ẹyin àbí tí a bá ṣe kòǹgẹ́ ló jẹ́ téèyàn ọ̀pọ̀ náà ti ń gba díánù àwọn bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa nìyẹn lọ́kàn mo kí kálẹ̀ àwọn afá látọ̀dọ̀ bàbá wa àgbà ayé pé bàbá àgbà ń sáwí bàbá mi àgbà wọ́n jẹ́ àlùfáà wa sheikh wa habibi sheikh wa tí ó kọ́ mọ̀ àwọn ìkọ̀wánu wa àwọn afá wa àgbà láyé pé àti ní gbogbo ààyè àwọn afá wa àgbà arọ̀bá ní àjẹsọ̀gbà sheikh wa ibn sheikh adira gangan wa afá wa ni mo kí amirul ansor àwọn ìkọ̀wánu wa alikawulaki bẹ́ẹ̀ni láti ilé ńlá lọ ahlan bikum ṣẹyẹ gangan abalọ́sẹ̀ ṣẹyẹ gangan original mo kí dáadáa àbá wa sí lọ́dọ̀ alfa wa amirul ansor mo kí wọn mo kí àwọn ìyá wa lápapọ̀ bí àsìkò ti rí bẹ́ẹ̀ni mo kí almansori kúṣẹ́ Al-Mansuri orígbó tí ń bọ́ sójú ẹ̀ bọ̀ báyìí kódà wàláì ǹdẹ́ wọ́n sì fẹ́ náà ni kí wọ́n máa bọ́ sójú ẹ̀ Allahu akbar. tí wọ́n ti ṣe bí òṣè ẹ̀ kó ṣe mọ́ àkàtà àtọ̀rí ikọ̀ wọn ní dọ́là ẹni bá ti ṣìnà ó ṣìnà nu. wọn ni yóò sọnù wọn wá dún bẹ́ẹ̀ wọ́n ní láyà náà lòlùmọ̀nà kọ́lá àwùjalà. kò lè débi tó ń lọ bó tilẹ̀ wọ́n kéré ma. tí wọ́n bá ti ń ṣe bí òṣè ẹ̀ kó ṣe náà òun náà máa rí inú ayé rẹ̀ pé òun ò ṣe dáadáa tòun tó ti lè mú pé òṣè ń ṣe yìí wọn náà ti rí bó ti ń ṣe dáadáa nìyẹn kò sábúrú níbi kéèyàn bẹ̀rẹ̀ bákanbákan. kò sábúrú ní kéèyàn bẹ̀rẹ̀ bákanbákan. èyí tó jábúrú ni kéèyàn parí ẹ̀ síbi tí ó dáa. èyí tó jábúrú ní kéèyàn parí ẹ̀ síbi tí ó dáa aburú nù. Al-Mansuri kò yẹ ìjókòó yìí wò ọ kó wá fi wò pé kí ló kù tí wọ́n tún fẹ́ fi kún. ẹ̀yẹ́ wò. gbogbo tí a fẹ́ máa ṣe tó yẹ kó máa bá ìgbà mu ìyẹn máa tún ṣe. rìníwà. bọ́jẹ̀tì burúkú bọ́jẹ̀tì 1980 kò bá ti 2000 mu. bẹ́ẹ̀ni. tó bá tún mẹ́tò òjòkó pé àwọn kan máa bá wa ṣe ṣé ewu bí àwọn kan máa bá wa ṣe àwọn tí èrò kan máa bá wa ṣe yẹn wọ́n ní nǹkan mìíràn ṣe o. wọ́n sọ pé ṣé Ibrahim máa bá wa ṣe rárá wàá máa ka tó fẹ́ kà gangan ni ṣé Adama máa bá wa ṣe rárá. àwọn tó jù wọn lọ gan ọba yẹn kankan ṣe anabi Muhammad sallallahu alaihi wa sallam anabi Ibrahim alayhi salatu wa salam kò sí daraja wilaya tó tó nubuwa ìjọ tí wọ́n sì fún àwọn nubuwa náà ní tí wọ́n fún wọn pé máa jẹ́ aṣáájú gbogbo ayé níjà ìrókàlẹ̀ náà sí ó bá ṣe rí gbogbo èèyàn ó ní wa min zuriyati. qala wa min zuriyati qala la yanalu ahadi zalimin. àròbá ní sori pé min zuriyati ló wí kò sọ pé wà ní mímú rí di kò sọ báwọn kò sọ pé mi ń tàlà mí sí so ìyẹn ni pé kálukú náà ní ẹni tó fẹ́ bá ṣe bẹ́ẹ̀ mi náà ti wà ìtàmọ́ tèmi náà ń ṣe yìí so àwọn ṣé tí wọ́n mú sí ẹ lórí wọ́n wà nù alúwa wọn nítorí tí làwọn ṣe wọlé nígbà tí èsì pé kò bímọ. wa min zuriyati qala la yanalu ahadi zalimin. wàlá àwọn ṣé o fẹ́ràn wa wọ́n tún wá lúwà fún wa. má jẹun múlẹ̀ fún ẹ. wọ́n á máa fọwọ́ ẹ̀ mú mílíkì ni ṣé o kan tó ṣe nìkan wá lúwà so ìwọ ni kó o mójútó ní tó fẹ́ ṣe láyé ní tí kálukú bá rà lọ́dọ̀ àwọn afá ló máa lò so káàdì ẹni kó dùn kó lóòdù ẹ̀ tó bá ti lóòdù káàdì wọn bá tí ò tó lò a padà ṣẹ́kù fóònù tí ò ní sí káàdì lórí ẹ̀ so gbogbo tí wọ́n fẹ́ lò láyé kó perfect yẹ nítorí pé ayé tí atẹ́gùn ti gbé nǹkan sọnù la wáyé wọ́n fẹ́ gbé ayé ẹyẹ kó gbé wọ́n fẹ́ gbé ayé kó gbé ó sì fẹ́ gbé téèyàn náà kó gbé tó ń tó dùn ni pé ṣáà ti má bàjẹ́ lọ́dọ̀ Ọlọ́run so èyí tó dẹ̀ ń kọ́ kalẹ̀ yìí náà kọ́ níkọ́ tí ò ṣe parẹ́ àwọn kìnnì kan ń bẹ kò sí tí ò lè parẹ́ àwọn kan ń bẹ kò sí tó lè parẹ́ tó bá ti kọ́ níkọ́ kó ṣe parẹ́ èèyàn bá bẹ́ẹ̀ tí a bá dé kọ́ níkọ́ kó má ṣe parẹ́ òun náà ò bà bẹ́ẹ̀ tó àwọn tí wọ́n kọ́ níkọ́ tí wọ́n rò pé kò lè ṣe parẹ́ làwọn tí ò yẹ kí wọ́n bá wọn parẹ́ padà dé tí wọ́n padà parẹ́ mọ́ lọ́wọ́ òun ẹ̀wùjọ́ tí sàdámọ̀ ti kọ́ tiẹ̀ kalẹ̀ kò ṣe parẹ́ mọ́ ẹ̀wùjọ́ tí bàbá ṣe kàmọ́lì ti kọ́ tiwọn kalẹ̀
kò ṣe é parẹ́ mọ́ káwá tó sọ àfa àgbà tó ní gbogbo ayé ṣe Alhaji Ibrahim bin Abdullahi. Rasi radiyallahu ta'ala. ó ti jẹ́ ká mọ̀ wọ́n ní indọ̀lálàlì juhalu dàlẹ́ ilmi wal huda wọ́n ní fatafsiru u dòlẹ́jàlì laysa bi alimi ẹ̀ wà fáwa ṣé Ibrahim ti mọ̀ kí ó jù. indọ̀lálàlì juhalu zalili mi wal huda. àwọn afa ti ṣe wá sí mi báyìí ṣé o ní tẹ bá rí àwọn èèyàn kan tí wọ́n ń fẹnu kẹ́nu kan àwọn afa níkànkó kan bíi yẹlímà ọ̀hún ó ní fatafsiru dòlẹ́jàlì laysa bi alimi. ó lè yọ afa kónú ayé ẹni yẹn ẹ máa pè é ní Zulujali kì í ṣe Ibrahim ti mọ̀ pé ayé lẹ́yìn bọ́nu. laysa bi alimi. fatafsiru Zulujali laysa bi alimi. abawa ó ní law shi'tu amma fayduhu li basito wàádìràkú asrarahu li muhito ṣé Ibrahim ní law shi'tu ọ̀gá mi ojú mi ó ní tí mo bá fẹ́ kí fẹ́ yìí káàkiri gbogbo ayé kó má sẹ́ni tí ò ní ṣe bàá mọ̀ ni mo lè ṣe bẹ́ẹ̀ wàádìràkú asrarahu li muhito kí àṣírí rẹ̀ kó má sẹ́ni kan tí ò ní bá mi ṣe ṣé o ní mo lè lé gbogbo àyàn kúrò nínú tọ̀ríkọ̀ tí wọ́n wà kí wọ́n máa bọ̀ mí báyìí. alimazalika fulanu wa fulanu. ṣé o ní ẹ̀yin tẹ́ ẹ̀ débẹ̀ lẹ̀ mọ̀ àwọn tí wọ́n ń pè yín síbẹ̀ gan mọ̀ tí mo lè ṣe báwọn. kasa fulanu masima kalẹ̀ ẹ̀yà. ṣé o láwọn àfa yín gangan ní tí wọ́n rí lọ́dọ̀ mi ó yàtọ̀ sí tẹ́yìn gbọ́hùn tó bàrà mọ̀ ju gbogbo kẹ́nìkan máa sọ nǹkan mi lọ ṣáà máa ṣe bó ti ń ṣe yìí lọ indian fún yàrá tán ṣí sí Nàìjíríà náà ni yàrá ìfẹ́ ṣé o láwọn tí wọ́n dá mi mọ̀ Mauritania ni wọ́n wà àwọn tí wọ́n fẹ́ràn mi wà Nàìjíríà ó dẹ̀ lẹ́yìn òní fẹ́ràn òun kó má rí tó ń fẹ́ ó gbọ́ ni òun tí wọ́n fẹ́ràn Barahama ní gbogbo wọn ló ń fún wọn ní tí wọ́n fún wọn ìfẹ́ ojú mi tó àwọn jàlá bí ẹ wá bí tí wọ́n fẹ́ máa sá lọ ni. uhibbuka ma damati hayati wa in amut. àwọn tí wọ́n fẹ́ràn mi Barahama ní Nàìjíríà ni wọ́n ń gbé ìfẹ́ ni gbogbo àwọn afa tí wọ́n dìde lára Barahama ní Nàìjíríà fi dìde. Oroji bakọ alihubi indi walahiwal. bàbá Barahama ló sọ báwọn oníkòsẹ́ni tó fìfẹ́ bá mi lò tí mi fún lẹ́sì ẹ̀ èsì yẹn nìwọ́gbà yìí kò sí tó ń jẹ́ kí bàbá yẹ kì í ṣàfà wọ́n ṣe kì í ṣàfà. Sheikh Al-Mansuri. má sọ ọ́nù tàmá kí bàbá yẹ kì í ṣàfà kì í ṣàfà báwo ni ṣé kámẹ́tà lè bí wọ̀nyí ni ó ní kí bàbá yẹ kì í ṣàfà. wàlá tẹkil ilà alàlàyé wàdà ooo. ikú mo tẹ́ ẹ̀dá báyìí àfáàní bàbá yín. wajahidi bijidin takuna kaman farat. wèrè àṣà kì í ṣẹgbẹ́ kìláfà. ẹ kí n tó da kí o fẹ́ yín ní kí o là mú. ẹ̀yà àjà fi lẹ́bẹ̀ wìràtà kì í ṣẹgbẹ́ kìláfà. kì í ṣẹgbẹ́ kìláfà lọ́mọ àjẹyún báwọn. alọ́ràn. lọ́sẹ̀ tafsiri ẹ̀ ń lé. àlífà wọn ò ní fẹ́ lómi jẹ ọmọ ẹ̀ náà máa fi jẹ kó bá jọ lórí ibú. ṣùgbọ́n wìràtà ẹni tó bá lè tọ̀lọ́ máa fún subahana rabbika. rabbil izzati. wìràtà Mọ̀lánà Yasef Taru agbẹ́mọ̀ kìlọ̀ fún bàbá wa tí o kọ́ mọ̀ ẹ̀mí gígùn fún Mọ̀lánà Sheikh Yasef Taru àlàáfíà fún Mọ̀lánà Sheikh Yasef Taru ìgbàláyè tó pọ̀ fún Mọ̀lánà Sheikh Yasef Taru kí bàbá wa àgbà tí o kọ́ mọ̀ máa fi sí kìrìsì bẹ́ẹ̀.